agbára tí yóò mú ayé rẹ tẹ̀síwájú lórúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí ní wọnú ayé rẹ lọ. Torí ọgbẹ́dọ̀ wà lójú kan náà mọ́ o. Ọkàn tó mọ̀ rí àti tó mọ̀ rí ó yá ká máa dìde ràn ọ́ lọ́wọ́. Ó ní ayé rẹ kó máa nítumọ̀. Àṣà ti kọ́ pé ẹnikẹ́ni tí ọmọ bá sọ dòmìnira ó dẹni òmìnira ní tòótọ́. Ní lọ́wọ́ gbogbo àwọn ọkàn tó rò pé àwọn ti dì ọ́ nígbèkùn, ọ̀run kó fẹ̀jẹ̀ rẹ̀ tú ọ sílẹ̀. Kó dòmìnira, kó ráyé tiẹ̀ lò. Má ṣàyé aláyé mọ́ o. Mo ní pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Mo wá sọ jáde wípé ilé tirẹ̀ tó kọ́ tó gbé lórúkọ Jésù ọ̀run kó bá mi jogún ẹ̀ wá. Agbègbè àbára mọ́ o. Gbogbo èyí gbogbo ọlá kó máa jẹ́ tolúwa. Jésù Olúwa wa.